tàbá ń sọ fáwọn èèyàn wa ní diaspora pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà nínú Áfíríkà tó ṣe jẹ́ pé fresh ni in tá à ń wò yìí òun ló ń pè ní bay leaf ní ọ̀dọ̀ tiwa wọ́n ti process ẹ̀ ó ti lọ sínú machine but níbí báyìí nísìn fresh lélẹ̀ tọ́ṣẹ̀ kó wá láti inú oko ọ́fíìsì ọbẹ̀ but gbogbo á mọ̀ pé tá bá wọnú store èyí tó yìnbó ti process báwo la ṣe lè ran àwọn èèyàn wa lọ́wọ́ òun ni pé tìlú bá ń ṣiṣẹ́ bá ṣe ń sọ pé tílẹ̀ Yorùbá bá dúró irú nǹkan báyìí nísìn ó yẹ kó máa dé London láràárọ̀ kó dé Amẹ́ríkà kó dé Canada á lè ran àwọn tí wọ́n ń tajà yìí lọ́wọ́ àwọn náà lè expand wọ́n nílé máa tọrọ jẹ lọ́wọ́ wa so that wà á ní owó lọ́wọ́ nígbà tí mo rí lè nísìn mo wá ń béèrè pé kíní tí mò ń wò yìí kí ló fi ń ṣe wọ́n náà fi ń ṣe ọbẹ̀ mo wá ní pé ó ṣe é ṣe kó jẹ́ pé bay leaf ni nígbà tí mo wá fi wọn àwọn tí wọ́n ń tajà yẹn wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe rí eléyò kì í ṣe èyí tó wọnú machine original lẹ́ngàn lélẹ̀ tọ́ṣẹ̀ gbé wá láti inú ọjà Koikimedia, bringing the world closer to your doorsteps.